àmì ọlọ́wọ́n bá Àjàdí Àsùnùsí. Èmi bá yín dúpẹ́ f'Olódùmarè ọba tó mú yín rọ́jọ́ ní. Ọpẹ́ nìkan kọ́kọ́ bá yín dáná wípé alhamdulilayi o amudalilayi alhamdulilayi sokoralilayi layin sakaritun lasiranakun wọlayin kafaritun iná sábìlà aṣọ́dí. Àjàdí ọpẹ́ èmi ń dúpẹ́ f'Ọlọ́run ṣé wọ́n ń dúpẹ́ ọba tó fún wa lọ́jọ́ òní rí bí ó bá fún wa rí kí là ó dà náà o àbí ta ló fẹ́ pọ̀ lọ́hùn lẹ́jọ́. Àmì Ọlọ́run àkọ́kọ́ ọpẹ́ rẹ ni pé odò ní láyé ó sì wà bí aláìsí tí ẹ tọ́pẹ́ aṣọ ìyàmọ́ ẹ lọ́rọ̀ irun rẹ ó ta kókó débi ayé máa wá sọ wípé wèrè túndé èmi ti rẹ́ nìkan tó pé irun wọn fàyè gbọ́ tí ó sì dúró bá wọn kí irun ọ̀hún láyé mo tún rẹ́ nìyàn kan tó fọṣọ ẹ̀ tó sì sà aṣọ yìí ò sì gbọ́ ní sójú ẹ̀ tó fi kú kí ló wá ṣe Àjàdí tó lò ní sọpẹ́ ìwọ́n jẹun ata bẹ́ẹ̀ ni kò pa ẹ lórí àwọn tó ń lo kátátá rọ́bà kí wọ́n tó tọ̀ ọ́n ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó ń tọ̀ ní rọ̀rùn wípé ọpẹ́ ló yẹ wọn bàbá ọpẹ́ èmi ń dúpẹ́ f'Ọlọ́run ṣẹ́yìn dúpẹ́. Ọba tó fún ẹ lọ́jọ́ òní rí bí ó bá fún wa rí kí là ó dà náà o àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. Ìyá mi sẹ́ ìdá Fatima Ajafariya màmá náà ó ṣéwù mi Fọdílátì Ṣe Muhammadu Jami Àsùnùsí. Bàbá bẹ́nìyàn bá lè ronú ẹ̀ jinlẹ̀ dáadáa yóò mọ̀ wípé bẹ́ẹ̀dá bá ti sùn tó tún jì gbólóhùn ọpẹ́ ló yẹ kó jáde lẹ́nu wa torí ènìyàn lè sùn pẹ̀lú àlàáfíà lálẹ́ kójú lówùúrọ̀ kó dá láàárẹ̀ kíákíá àìdẹ̀máyé èèyàn láyé ti fi ṣe experiment ó tún wá ń gbìyànjú kó òun lè ní improvement disappointment ò jẹ́ kó tún lè free in movement wàlà ń kánà tó máa dance to enjoyment ẹni tọ́lọ́hún bá fọwọ́ ìnira ẹ̀gbá mú yóò sì máa kábàámọ̀ pé kí lòun kẹ wáyé fún ná tó fi àkọ́ ẹni tó ti rí ṣe rí tí yóò rí ṣe mọ́ òun ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó sì ń tiraka pé ọpẹ́ ló yẹ Àjàdí ọpẹ́ èmi ń dúpẹ́ f'Ọlọ́run ṣé ìwọ dúpẹ́ ọba tó fún wa lọ́jọ́ òní rí bí ó bá fún wa rí kí là ó dà náà o àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. Ayatullahi bàbá ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ o ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ Kúránì tẹ́ẹ̀kẹ́ lòṣì ò gbọ́dọ̀ ta ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ Àjàdí o ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ àmì Ọlọ́run ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ Àjàdí ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ Kúránì tẹ́ẹ̀kẹ́ lòṣì ò gbọ́dọ̀ ta ọmọ kọ́lẹ́gbẹ́ fi sọ́ṣẹ́ Àjàdí Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàáfàá bí yín Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàáfàá bí yín. àmọ́ òlégàn títí kó má mọ̀ pábílẹ̀ kan níyà òun Fọdílátì Ṣe Muyideen bàbá mi bá lò Àjàní ẹ bá ń pariwo ṣéwù. Bàbá mi Lájàrá ẹ tún bá ń pariwo ṣéwù. Ọlá yín òun gbọ́ngàn làwa ń jẹ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa òye tẹ́ ẹ fi yé wa ìmọ̀ tẹ́ ẹ fi mọ̀ wá òun làwa ń lò nínú ayé láyé fi ń fẹ́ tiwa láyé fi ń gbà tiwa bàbá Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín o ìsìjàbà níyì fàáfàá bí yín Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàáfàá bí yín. Àwọn bàbá ni wọ́n ní kí n ṣe ní fẹ́rẹ́ńjógí alásàlátù ló ń bẹ níbí kárọ̀ra kọrin àsàlátù yẹn níwọ̀nba ṣáà máa fa sàlátù ránṣẹ́ o wọ́n máa fa sàlátù ránṣẹ́ nígbà tán jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa fa sàlátù ránṣẹ́ wọ́n máa fa sàlátù ránṣẹ́ o wọ́n máa fa sàlátù ránṣẹ́. Tuntun la wọ́n máa fa sàlátù ránṣẹ́
sànàbí wọ́n máa fà sálátù ránṣẹ́ nígbà tán jẹ́ máa gbé tán jẹ́ máa gbé tán jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa fà sálátù ránṣẹ́. Sheikh Muhammadu Rasulullah Al-Muqtaru bàbá dáadáa onímọ̀ṣáláṣí ńlá àsálátù ní màá ṣe títí ayé mi yó ọmọ ni màá tẹ̀lé kí bàbá nù. Àsálátù ní màá ṣe títí ayé mi yó ọmọ ni màá tẹ̀lé kí bàbá nù. Abdul-Latif mi ìyáná bàbá olóyè tuntun kọ́rọ́bọ́tọ́ bíi ọká ọkùnrin mọ̀gbẹ́mọ̀gbẹ́ bíi kádà ìmọ̀ṣẹ́gi ẹni bá ti gbọ́ tàwọn àfà lójoojúmọ́ ọlá ìyá máa lékún ẹni bá ń ṣètò ọlọ́run ọba lójoojúmọ́ iye a máa lékún. Abdul-Latif mi Àjàyí ìyanu Adékúnlé òyìnbó tó ń ta létà alẹ́ o ìyáná ó ní ṣé omi ò ní jẹ́ tiná ẹni tá a bá fi iṣẹ́ rere rán ó dájú kò ní ṣàlàyé jẹ́ Adékúnlé ìyáná nídìí àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún ẹ lóye kì í ṣe nítorí owó rárá. Abdul-Latif mi Adékúnlé ìran ènìyàn méjì ní náà tá a bá ní ká sọ nípa owó Fọdílátù Sheikh Muhammadu Jamiu owó ń bẹ lápò bàbá tá a bá tún ní ká sọ nípa owó bàbá mi Muyideen Bello owó ń bẹ lápò bàbá wa Ìjàrá owó ń bẹ lápò gbogbo wọn ṣé Muqtaru owó ń bẹ lápò gbogbo wọn bàbá oníwàásí àgbáyé bàbá mi Muyideen Bello bàbá wa àní wọn ló ní iṣẹ́ omi ò ní jẹ́ tiná ẹni tá a bá fi iṣẹ́ rere rán ó dájú kò ní ṣàlàyé jẹ́ ìyáná Adékúnlé nídìí àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. ààrẹ àdínì Ayatullahi pátápátá ní ti ilé tóko àti ìkọrin a máa fún bàbá láyè kí wọ́n ṣe wáàsí fún wa àkànfẹ́ ṣe interlude ni ìyáná ìran ènìyàn méjì ní náwó àwọn kan á náwó wọn á ná tẹ̀rín tẹ́yẹ o wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ kó dùn bá wọn nínú ìyáná Adékúnlé nídìí àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. ṣé wàá ríran ẹlẹ́ẹ̀kejì báwọn yẹn bá náwó lójú wọn lẹ́ ó ti mọ ọgbóhun tó ń ṣe kò dùn mọ́ nínú ìyáná Adékúnlé nídìí àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. ìyáná kò ní forí fọ́ ẹ kò ní forí fọ́ ẹ láwàní tó wé lọ jọ̀wọ́ ni o kò ní forí fọ́ ẹ Adékúnlé kò ní forí fọ́ ẹ kò ní forí fọ́ ẹ ìyáná kò ní forí fọ́ ẹ kò ní forí fọ́ ẹ láwàní tó wé lọ́jọ́ òní o kò ní forí fọ́ ẹ. alájà mi fọ́nsán bẹ níbí Ṣọ́bàndé ìmọ́lẹ̀ àádín ní gbogbo Ayatullahi pátápátá ní ti ilé tóko ìyá olóríire ẹ mọ̀mọ́ kú oríire òní kò ní dìbànújẹ́ lọ́lẹ̀ Elédùmarè yan ọba wa Ṣọ́bàndé kò ní pa ẹ́ lọ́mọ Ṣọ́bàndé kò ní pa ẹ́ lọ́mọ gèlè oyè tó wé lọ́jọ́ òní o kò ní pa ẹ́ lọ́mọ ìmọ́lẹ̀ kò ní forí fọ́ ẹ́ kò ní forí fọ́ ẹ́ Ṣọ́bàndé kò ní forí fọ́ ẹ́ kò ní forí fọ́ ẹ́ gèlè oyè tó wé lọ́jọ́ òní o kò ní forí fọ́ ẹ́. ó ti yá sọ́lọ́jà sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà Ṣọ́bàndé la mú joyè yìí ẹ lọ sọ́lọ́jà kíni mo wí ẹ lọ sọ́lọ́jà Fọ́sàtì la mú joyè yìí ẹ lọ sọ́lọ́jà ìmọ́lẹ̀ àdínì tuntun ẹ lọ sọ́lọ́jà gbogbo Ayatullahi pátá ẹ lọ sọ́lọ́jà fún gbogbo Ayatullahi pátá ẹ lọ sọ́lọ́jà
sọ́lọ́jà. Fásálàmù joyè yìí o. Ẹ lọ sọ́lọ́jà. Ṣébàndélàmù joyè yìí o. Ẹ lọ sọ́lọ́jà. Alájà Fáwúsá. Allahu ya Allah. Mọ̀lìkì ya omi jí. Yàrá bí mo bẹ̀bẹ̀ o. Ọlọ́run má jí ẹrógun àkóbá. Allahu ya Allah. Mọ̀lìkì ya omi jí. Yàrá bí mo bẹ̀bẹ̀ o. Ṣébàndé má jẹ́ ẹrógun àkóbá. Màmá mi ìbánújẹ́ ò dáa. Ọlọ́run máa fi kàn ẹ́ o. Màmá olóyè ẹni tí ó kàn ẹ́ o. Ṣàmì kọ́ Ọlọ́run máa fi kàn wọ́n. Àmì ya Rọ́bì Allahu ya Allah. Mọ̀lìkì àmì ní. Yàrá bí mo bẹ̀bẹ̀ o. Má jẹ́ orógun àkóbá. Ṣébàndé olóńgbò méjì yóò. Lẹ́yìn rẹ̀ o Ọlọ́run. Kò sí lọ́nà méjì yóò. Lẹ́yìn rẹ̀ o Ọlọ́run. Bókun ohun bó dènù. Mo gbọ́ mo gbà Ọlọ́run. Bó tán ohun bó ṣẹ́kù. Mo gbọ́ mo gbà Ọlọ́run. Ìyáná ogun kógun kan ò lè lékè rẹ o. Àrùn kárùn kan ò lè gbé ẹ dé. Òpó Elédùmarè lájọ gbá mú gírígírí. Aláwọ̀ lájọ gbà fún o. Láti tá ni wọ́n gbà fún. Aláwọ̀ lájọ gbà fún o. Aláwọ̀ lájọ gbà fún o. Tá ni wọ́n gbà fún. Aláwọ̀ lájọ gbà fún o. Ìyáná tá ni wọ́n gbà fún. Aláwọ̀ lájọ gbà fún o. Ọba tó ń pèsè fáwọn ẹrú rẹ̀ ni o. Aláwọ̀ lájọ gbà fún o. Àjàyí lílá bí méje, ìdájà méje, ìlà bí méje, ìdájà méje. Káṣe fàjà iyọ̀ kọ́lárun bá wa ṣọ. Ẹ̀yin tèmi lílá bí méje tá ṣe fún. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Ọkọ̀ alájà mi àmì náà. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Ọlọ́run wọn máa ṣọ. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Ó ṣe lọ́wọ́ ọ̀tá ilé. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Ó tún ṣe lọ́wọ́ ọ̀tá òde. Iṣẹ́ Ọlọ́run. Amọ́niṣe ni afàìmọ́niṣe ni. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Aṣenitán bá ní dárò. Iṣẹ́ Ọlọ́run la fi tọrọ. Ìdájà méje tá a ṣe. Àánú Ọlọ́run la fi tọrọ. Ìdájà méje tá a ṣe. Àánú Ọlọ́run la fi tọrọ. Abudu Kabiru ló ń ṣeré Ere Assalatu o. Fọ̀dí láti ṣe Muyidini bàbá wa bá lò Àjàní. Bàbá ní kí n ṣàdúrà kan Fọlámilékan Solomon Yayi Adéyọlá mi Yayi incoming governor Yayi Yayi Àrẹ̀mọ Yewa Yayi olóríire ni Yayi onínúure ni Yayi oníṣẹ́ire ni Yayi Diola Solomon Yayi Diola Solomon Yayi Yayi ibi tó bá lọ là wá ibi tó bá lọ là ń lọ torí pani rere ni kó tó dé olóṣèlú ló ti ń ṣe dáadáa sí gbogbo èèyàn pátápátá ọmọ kékeré ń jẹ níbẹ̀ àgbàlagbà ń jẹ níbẹ̀ Yayi Solomon ibi tó bá lọ là ibi tó bá lọ là a ò ní padà ibi tó bá lọ là àwa ò ní padà ibi tó bá lọ là àwa ò ní padà ibi tó bá lọ ọmọ Jagaba ni ẹ jẹ́ ká kọrin Jagaba fún Yayi for your mandate we shall stand for your mandate we shall stand for your mandate for your mandate for your mandate we shall stand. Ayé gbígbàdúrà làwa yìí ká tó bẹ̀rẹ̀ fàájì nípẹ̀rẹ̀ ohun lẹ́yìn wá sí bàbá wa àtàdúà. Èmi náà fẹ́ bẹ láwọn ọba láyé tá a wà yìí gbogbo ohun tí mo fẹ́ pátápátá kọ́lọ́run ọba ó ṣe é èyí tí mi ò fẹ́ ọlọ́run ọba kò lè jìnnà sí mi lọ́la àwọn bàbá àṣẹ tó ń bẹ níkàlẹ̀ bàbá wa Àjàrà àti bàbá Fọ̀dí láti ṣe Muyidini Àdàgbàlò ẹni tó ń bẹ lágbára rẹ̀ fọwọ́ lé léjìká ẹni tó bá nígbàgbọ́ pé gbogbo ohun tó fẹ́ òun lọ́lọ́wọ́n ọba ó ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fọwọ́ lé léjìká ó yá sọ fún un pé bó fẹ́ bó kàn nínú ọdún tá a wà yìí ó ṣàǹfààní nínú ọdún tá a wà yìí ó ṣàǹfààní wàá dolú ọmọ nílé bàbá rẹ̀ ó sì dolú ọmọ nílé màmá rẹ̀ ohun tó ń pa ẹ́ lẹ́kún yẹn ó sì máa dẹ̀rín níkẹ́ ìyáyé rẹ̀ wàá yín lọ́hùn ó ṣàǹfààní
òní ṣayá láyé mọ́. lápá bó fẹ́ bó kàn nínú ọdún tàwa yìí. ọ̀ṣàfàní. sọlù alánà bíjìlá kẹrin. sallallahu alaihi wasallam. ó yá ná ẹni tẹ́ bá rí tó fẹ́ máa rojú kókó. ẹni tẹ́ bá rí tó fẹ́ máa rojú kókó. gbogbo rí Mr. Profit ó fi túraká. gbogbo rí Mr. Profit ó fi túraká. kó jẹ́ kí lómi yíwù lọ́kọ́ padà o. orin alárẹ̀mú lójó yín lọ. orin alárẹ̀mú lójó yín lọ. orin alárẹ̀mú ló ládùn jù. orin alárẹ̀mú lójó yín lọ. Solomon Yayi súnmọ́ mi fámọ́ mi. bájọ́bájọ́ lọ. súnmọ́ mi fámọ́ mi. bájọ́bájọ́ lọ. Yayi súnmọ́ mi fámọ́ mi. bájọ́bájọ́ lọ. Yayi sọgbọ́. Gẹ̀rẹ̀ kojo 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 kojo. Gẹ̀rẹ̀ kojo Jojojo jojojo jojojo. gẹ̀rẹ̀ kojo 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 kojo. Gẹ̀rẹ̀ kojo. Solomon Yayi ibi tó bá lọ lọ. Ibi tó bá lọ lọ lọ. Yayi ibi tó bá lọ lọ. Ibi tó bá lọ lọ. Àwa ò ní padà. Ibi tó bá lọ lọ. Àwa ò ní padà. Ibi tó bá lọ lọ. Àwa ò ní padà. Ibi tó bá lọ lọ. 2027 ibi tó bá lọ lọ. Ibi tó bá lọ lọ. ẹ olú ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe.